ẹ rí wípé Yèyé Mẹ́ṣọ́ oyè yẹn mo gbà legally traditionally Yèyé Mẹ́ṣọ́. ẹ̀yin tèmi ó tún ti ṣẹlẹ̀ o ẹ̀yin tèmi ẹ jẹ́ ká ganu sí i ẹ̀yin èèyàn ẹ farabalẹ̀ o kí ẹ wá nǹkan fìdílé bí a ó ṣe máa play fídíò yìí fún yín ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú ẹ̀yin èèyàn arábìnrin tó wà ní fídíò yìí ni à ń pè ní Lizzy Anjorin. Lizzy Anjorin tó ti jáde o láti wá sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ láti wá fi oyè rẹ̀ Yèyé Mẹ́ṣọ́ sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sí àwọn èèyàn. ẹ̀yin èèyàn ẹ farabalẹ̀ ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé kan láti gbọ́ àwọn nǹkan yìí tí Lizzy Anjorin ní láti sọ nínú fídíò yìí. ẹ wá rí i pé àwọn fan base mi tí n bá post wọn ní Yèyé Mẹ́ṣọ́ for a reason, tí n bá sọ pé ilé là ń kọ́ níbí báyìí o àwọn fan base mi wọ́n bá mi kọ́lé papọ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí mo ń ta California Paradise City, àwọn fan base mi wọ́n ń ra lẹ́yìn, àwọn fan base mi nìyẹn. Tó bá bi ẹ̀yin olóṣó olódo pé fan base yín kí lẹ̀ ń ṣe ńbẹ̀, kí lẹ̀ ń ṣe níbẹ̀, níbi tí ayé yín burú dé, nígbà tí Àdótòṣì ń gba owó ọ̀fẹ́ lọ́wọ́ wa kò pè yín pé kẹ́ wá bá wa jà àbó pè yín, àmọ́ nítorí olórí burúkú òrówó ilé san, àbí nítorí pé olórí burúkú òrówó ilé san ṣé èmi ni mo ti kó lọ rẹ́ǹtì ilé tó jẹ̀mí ẹ̀ lọ kéèyàn lọ rẹ́ǹtì ilé 25 million ẹ̀yin ọmọ yìí ilé 20 million 15 million ẹ̀yin èèyàn kò easy ilé 15 million kéèyàn lọ rẹ́ǹtì ilé 15 million ẹ̀dọ́nà Àdótòṣì ńgbà t'Àdótòṣì ń gbowó lọ́wọ́ mi London Gistlover ṣé ó kó yín jọ pé kẹ́ wá hate mi, ṣé ó kó yín jọ kẹ́ wá bá mi jà ńgbà tó ń gbowó London Gistlover, ńgbà tó rí pé mi ò fẹ́ sanwó mọ́ ó wá ń wá ẹlẹ́bẹ̀ kiri ẹ bá mi bẹ Lizzy, ẹ bá mi bẹ Lizzy àbí ńgbà tó ń pè mí ńgbà tó ń pe gbogbo èèyàn pé kọ́ bó ń bẹ Lizzy ṣé ó pè yín síbẹ̀ àníwèrè ní í sẹ́ ṣé ó pè yín kò pè yín. ẹ̀yin èèyàn ẹ má parọ́, ṣé ẹ mọ̀gbà tí Àdótòṣì Gistlover ń bẹ̀bẹ̀ kiri àbẹ́ ẹ mọ̀gbà pé òun fẹ́ bá wa ṣọ̀rẹ́, ṣé ẹ mọ̀gbà bẹ́ẹ̀ mọ̀gbà. ṣé ẹ mọ̀gbà bẹ́ẹ̀ mọ̀gbà, ṣé ẹ mọ̀gbà bẹ́ẹ̀ mọ̀gbà, gbogbo yín mọ̀gbà tó ń bẹ̀bẹ̀ kiri. ẹ rí i pé ńgbà tó ń bẹ̀bẹ̀ kiri mo wá tilẹ̀kùn mọ́, ó tilẹ̀kùn mọ́ wọn ó fi kọ́kọ́rọ́ pamọ́, ó tilẹ̀kùn mọ́ wọn ó fi kọ́ ilé tààrà 250 million gbà yẹn ó mà ti di 690 million, ilé tààrà 250 million gbà yẹn ó mà ti di ó ti di 690 million, ilé tààrà 150 gbà yẹn ó náà tàn 550 ń sìn. ńgbà tí mo polówó Florida tí ó máa ké ó máa kú kò kàn mí, mi ò tí ì rẹni tó jókòó sórí ọ̀rọ̀ lọ́rọ̀ tó fi ṣoríire, mi ì tí ì rí. ẹ máa padà kó bọ́ ara yín, ẹ kó bọ́mọ yín, ẹ kó bá ìran yín. àwọn kan wà lórí YouTube tó ṣe kéèsì mi ní 5 years ago, tí bá dórí YouTube lénìí mo máa ń rí wọn the same spot tó ti ń ṣe show fún mi ní 5 years ago, the same spot yẹn náà ṣì wà. That alone is a lesson that monetization of destroying other people can never take you to anywhere. Instead ẹni yẹn máa lò gbẹ mọ́gbà wà dẹ̀ gbà kú ẹni yẹn kú. mo mọ àwọn kan dáadáa tí n bá parọ́ kẹ́ ńgbà tó bẹ̀rẹ̀ kéèsì mi àtàlájì 5 years ago. ẹ lọ wo gbogbo àwọn YouTube speakers, Facebook speakers, ìgbà ẹ lọ gbogbo àwọn tó ṣe show fún mi ṣọ́ tó bá tẹsẹ̀ mi lénìí. tó bá jẹ́ wípé ọmọ wọn ló fi ń gba monetization, tó bá yẹ pé wọ́n lọ rajá, tó bá yẹ pé wọ́n lọ rẹranko, àwọn òyìnbó tó ń gba monetization tó ń gba $60 million tó ń gba $50 million lórí monetization, ṣé wọ́n bà tèèyàn jẹ́ ni? Go and check out their content. orí burúkú ló mú ẹ̀yin, ègún àti èpè ló mú ẹ̀yin lẹ fi rò pé
kẹ́ ẹ báyé èèyàn kan jẹ́ a ó máa kú ó ti yín ẹ ti rò pé kẹ́ ẹ báyé èèyàn kan jẹ́ mo ò dẹ̀ tí ì rí kankan nínú yín gbogbo ọwọ́ ni mo fi sọ̀yà èyí tó bá ṣe show fún mi nínú yín tó bá tó bàtẹ́sẹ̀ mi mo fẹ́ ra achievement ẹ̀. tó ẹ̀yin èèyàn ẹ ti gbọ́ àwọn ọ̀rọ̀ tí Lizzy Anjorin sọnù fídíò yìí ẹ ti gbọ́ bí ó ṣe fi oyè rẹ̀ Yèyé Mẹ̀sọ́ tó fi sọ ọ̀pọ̀lọpọ̀lọ̀ tó ní pé òun oyè Yèyé Mẹ̀sọ́ òun gbà legally traditionally ni ẹ̀yin èèyàn kí ni ẹ rò pé ó ṣẹlẹ̀ sí Lizzy Anjorin ǹjẹ́ wàhálà yìí wá ti pọ̀ jù ẹ̀yin èèyàn wa ẹ pàdé wa ní comment section kí a lè gbọ́ ohun tí ẹ bá ní láti sọ lórí ọ̀rọ̀ Lizzy Anjorin.